kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége tèmi o. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Ya Rabbi kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége tèmi o. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Saoty kí ni ò jẹ́ ká lè gbàgbé àwọn bàbá lágége tànà. Àṣesílẹ̀ Adam tànà akúrí ni ó gbàgbé yẹn o. Kò sí inú onímọ̀ tòní tí ó ṣàǹfààní mímọ́ bàbá Adam lágége tànà. Tó bá gbà tíra bàbá kí wọ́n fi kọ́ ẹ̀ńkéwù lè ní. Tó bá lọ mọ́ríkàs bàbá lọ́gbà ṣáádà lánàá àti ní. Wà á ti ká tíra bàbá àwọn bàbá lágége tànà. Wà á ṣàǹfààní mímọ́ bàbá bóyá o gbọ́ lẹ́nu èèyàn ni. Gbogbo ọ̀nà tó bá rìn ní wàbá ọwọ́ bàbá lágége tébà. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Special request ṣáni bàbá téèyàn bá fẹ́ bírú ẹ̀ o. Kí sọmọ ká súnmọ́ ìyàwó kó bímọ wọn ń tọrọ ẹni. Bàbá tó bí Adam tànà àwọn ni wọ́n lọ sọ́dọ̀ àfa. Sheikh Adamu alánàmú báwọn ń fẹ́ kí wọ́n máa pa wọn. Bísàmù kẹta máa wọn àfa. Alánàmú ló sọ fún bàbá bákí tó bí Adam tànà bó ti kọjá ohun tó ń rore. Tọrọ fọmọ kò ní jẹ wọmọ ọmọ òun bí mo ṣe ń wòye. Ó tí ibi kó dá òyìn fẹ́ ìyàwó tó máa bírú ẹ̀fọn. Ìyá mi ló lè bímọ àmì wàá kúrò lórílẹ̀‐èdè yìí. Abímọ akọ bímọ obìnrin kó tó bọ́kùnrin Adam tànà tó bá bí tán kó pọ́dún mẹ́sàn-án kó tó gbé wá sílùú Ìlọrin. Special request Adam tànà ní special need Adam tèmi o. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Iṣẹ́ bàbá lágége tèmi kò lè jẹ́ àgbàgbé Ádámọ̀ tànà. Ó bàbá Ádámọ̀ tànà ó búrò bàbá lágége tèmi. Ojú bàbá lágége tèmi lójú bàbá lágége tànà. Súra bàbá lágége tèmi ní ti bàbá lágége tànà. Ìṣe bàbá lágége tèmi ìwà bàbá lágége tànà. Mímọ̀ bàbá lágége tèmi júwe bàbá lágége tànà. Ọmọ bàbá lágége tànà ní bàbá lágége tèmi. Kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége tèmi o. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Ọ̀nà tó gbà ń bímọ lànà dèní tó dáná bí bàbá. Àtọ̀tẹ́sìn fi bí tiẹ̀ ṣe mọ̀ pé àtọ̀ eré sani kíkan ni. Àgbófin bí tiẹ̀ bàbá tó bí bàbá lágége tànà. Dáyì ni wọ́n ní ìwé yìí olùpèpè sọ́nà lànà. Abdul Baki ni ọmọ àbí Abdullahi ló bá Abdullahi. Baki yẹn ló bí Adam tànà tó bí bàbá lágége tèmi. Wàásà ní Baki lọ nílùú Benin Republic torí kó mú ṣẹ́ ọlọ́run kànga wọ́n pọ̀ ní ṣẹ́ ọlọ́run lókìkí. Ọlọ́bọ̀ bá ìlú yẹn ò pè wọ́n pé kú iṣẹ́ ọlọ́run àfa bí fún ẹ lówó àràsìn tán kò fún ẹ láìṣà nígbà wo kó máa jẹ́ yàwó bàbá Baki tó bí lágége tànà. Àìṣà tó bí Adam tànà bàbá lágége tèmi. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Bàbá tó bí Adam tànà bàbá tó bí Adam tànà làfà bàbá lágége tànà. Àfà sọ́lú ẹ̀sìn ní òbí wa ló kọ́ bàbá lágége tànà. Sheikh Umar lágbàájú ní àfà bàbá lágége tànà. Ní Kánò Sheikh Adam Namaji ló kọ́ bàbá lágége tànà. Ìyànjú Ádámọ̀ tànà ló gbé bàbá lágége tànà. Àwọn tí wọ́n kọ́ wọn mọ̀ pé ó jọ ohun tí wọ́n kọ́ lọ́dọ̀ wọn. Ṣẹ́rí bàbá lágége tànà ló kọ́ bàbá lágége tèmi. Mọ́ríkàs lágége màní lórí bàbá lágége tèmi. Kásòtì tọ́ Mọ́ríkàs mọ̀ pé ìmọ̀ bàbá lágége tèmi. Lọ́lá ìyànjú irú tànà tí Abdullahi Adam ní. Wọ́n fi jà wọ́n tọ́kọ̀ wọn lànà ní ti bàbá lágége tèmi o. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Ọ̀rọ̀ bàbá lágége tànà ṣàlè sọ́tọ́ ní ilé ni. Ṣé bàbá lágége tèmi lè jẹ́ kọ̀rọ̀ Ádámọ̀ tànà kó tọ́ lẹ́nu lọ́jọ́ tèmi torí bàbá lágége tèmi. Agbádá ṣeun Adam tànà tèmi gbálùkì ń balẹ̀. Ayọ̀ ọkàn tọmọmọ tànà ìráyé sá tọmọmọ tànà ìjẹ́ akin tọmọmọ tànà òdodo tọmọmọ tànà ṣe lélókun lára tèmi. Káwá sọ̀rọ̀ mímọ́ tèmi wárí bàbá lágége tànà. Ìtàn bàbá lágége tànà ẹkún tí ń gbọ́ látà tànà. Bí bàbá ṣe fọ́ mi mọ̀ká kí Mọ́ríkàs tó dé àti ìtàn ìgbésí ayé bàbá kọ́ mo fẹ́ sọ àkùtì ọ̀kan. Kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége tèmi o. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Ibi tí bàbá lágége tànà Adam ibi tí bàbá lágége tànà ti parí ní àbíkú tèmi. Ti bẹ̀rẹ̀ Mọ́ríkàs tànà ti ju tànà lọ láyé tèmi. Ìdàdí sáà náà wí tànà dípúlọ́mà tún ti kúnlẹ̀ ní yunifásitì ńlọ mùdí
ẹ ṣé bàbá lágége tèmi ilẹ̀ àti fífẹ́ tàná lèmi ti tún jẹ́ kó máa fẹ̀ sí àsọsílẹ̀ Adam tàná báwọn ilẹ̀ mọ́ríkà kan gbàtàn ní ó padà ló ń ṣẹlẹ̀ yìí bàbá wa lágége tèmi tí ń ralẹ̀ náà padà tán. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب السماوات والأرض ورب العالمين القائل في كتابه العزيز فبشر عبادي الذين يستمعون القول ويتبعون أحسنه أولئك الذين هداهم الله فأولئك هم أولو الألباب والصلاة والسلام على رسولنا المصطفى محمد المبعوث رحمة للعالمين القائل في حديثه الشريف ليس منا من لم يوكر كبيرنا ولم يرحم صغيرنا صلى الله عليه وعلى آله وأصحابه الكرام والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ tí ò sí ọlá kan tó lè dàbí Ọlọ́run nínú gbogbo ọlá tó sì já sí pé ọba tá à ń sọ yìí náà ni ọba tó yẹ pé òun ló ní ìkápá sámà bó ti fẹ̀ tó òun náà ló sì ní ìkápá ẹlẹ́ẹ̀lẹ̀ bó ti fẹ̀ tó tó fi já sí pé gbogbo èèyàn láyé orí ilẹ̀ ni wọ́n wà abẹ́ sámà náà wà báwọn kọ́ láwọn ti tó gbogbo bọ́lá wọn bá ti tó nì yóò kéré làwọn àgbàlagbà bí máa sọ pé na ọwọ́ rẹ̀ ó rí i pé ibi tí ọwọ́ rẹ̀ bá mọ náà ni ọlá rẹ̀ mọ́ ìyẹn fi hàn yí pé wa mal hayatu dunya illa mata'u al-ghurur gbogbo adùn ayé tààlà ní ìgbádùn ìgbà díẹ̀ ni a dúpẹ́ lọ́dọ̀ ọba yìí jẹ́ pé òun náà ló ní ìmọ̀ òun ló sì máa fi ìmọ̀ ṣe sàárà fẹ́ni tó báhùn kó ti kéré tó báhùn kímọ̀ náà ti pọ̀ tó èèyàn kọ́kọ́ rí pé Ọlọ́run kọ́kọ́ jẹ́ àmọ̀ yìí pé gbogbo ń táyé nímọ̀ yẹn in tí ò tó nǹkan ni nínú ọmọ Ọlọ́run tọ́lọ́run fi ń jẹ́ kó yé wa nínú al-Qur'an wípé wa ma utitum minal ilmi illa qalila gbogbo ń tọ́lọ́run fún wa àtẹ̀ntí ń ṣe fàárí tó ń pèrè lólùmọ̀ àtẹ̀ntí tó ń ṣe fàárí tó nímọ̀ parí sọ́dọ̀ òun àtẹ̀ntí ń ṣe fàárí tó rò pé gbogbo ń tó mọ̀ ní ẹlòmíì ò mọ̀ Ọlọ́run ní gbogbo ń tẹ́ mọ̀ yẹn nǹkan díẹ̀ báyìí náà ni so kọ́lọ́run kó ṣíjú àánú wò wá báwọn màláíkà ti tó bọ́lá wọn ti tó Ọlọ́run ọba fáìmọ̀ kan ròyìn wọn àwọn ànábì Ọlọ́run ànábì Muhammad bọ́lá rẹ̀ ti tó Ọlọ́run fáìmọ̀ ròyìn rẹ̀ kó tó wá padà wá di olùmọ̀ lọ́dọ̀ Ọlọ́run so kọ́lọ́run bá wa kí ànábì ọba tá a dúpẹ́ fún yìí náà ni ọba tó jẹ́ àmọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ fẹ́ni tó bá ní làákàyè tó lè bọ́ lọ́wọ́ ọba rìn ó ní fabashir ẹ bá mi fún nírò ìbádìyà àwọn ẹrúsìn mi àwọn ẹ̀dá mi alladhina yastami'una al-qawla àwọn tí wọ́n máa tẹ́tí sí ọ̀rọ̀ tí wọ́n bá tẹ́tí sọ̀rọ̀ tán la yanzuruna ila sharafil qa'il wọn kì í wo ọlá ẹni tó sọ̀rọ̀ bó ṣe tó bal yanzuruna ila qawlihi ọ̀rọ̀ tó sọ yẹn làwọn yóò máa wò pé sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ lórí àbí kò rí bẹ́ẹ̀ kìí ṣe personality ọlá rẹ̀ bó ti tó lèèyàn máa wò mọ́ ọ̀rọ̀ lára ọlọ́lẹ̀ bá ń fúrú wọn ní ro yastami'una al-qawl torí pé personality làwọn ará Mákà ń wá lára ànẹ́bì tí wọ́n rí ni ò jẹ́ kí wọ́n lè gba òtítọ́ tí ń bẹ lára ẹ̀ ọlọ́lẹ̀ bá mi fún ní ro alladhina yastami'una al-qawla àwọn tí wọ́n máa tẹ́tí sí ọ̀rọ̀ wa yattabi'una ahsanahu tí wọ́n wà tẹ̀lé èyí tó dáa jù nínú ọ̀rọ̀ yẹn èyí tó pegedé jù nínú ọ̀rọ̀ èyí tó nítumọ̀ jù nínú ọ̀rọ̀ èyí tó lálàáfíà jù nínú ọ̀rọ̀ ọlọ́ni ulaik àwọn tí wọ́n bá rí bẹ́ẹ̀ o alladhina hadahumullah àwọn eléyìí lọ́lọ́run fi ìmọ̀nà ló fi sọ́dọ̀ wọn wa ulaika ulul albabi àwọn ìyẹn sì ni wọ́n ní làákàyè mo sì ń fẹ́ kọ́lọ̀ ń dákun já pẹ̀ láwọn ní làákàyè tí Ọlọ́run bá ń wí nì kó sì já pẹ̀ láwọn tí Ọlọ́run fún nímọ̀nà kó sì má gba ìmọ̀nà náà lọ́dọ̀ wa kọ́lọ̀ kó ṣíjú àánú wa àwa tara bẹ́ẹ̀ àtọrọ ìkẹ́ fún aṣíwájú wa olólùfẹ́ wa ẹni tí ó wá nǹkan míì kọjá bá ṣe ṣoríire annabi Muhammad sallallahu ta'ala alayhi wa sallam
ẹni tọ́lọ́run àbá ṣàlẹ́ṣà tí ò ríra rẹ̀ sí nǹkan kan, ó jura rẹ̀ fọ́lọ́run, ó jura rẹ̀ lè fúnṣẹ́ Ọlọ́run, kò sí irú àbùkù tí wọ́n fi kàn án, ó sì gbà á mára látara ntọ́lọ́run fẹ́ kó jẹ́ àti ntọ́lọ́run fẹ́ kó dà. Ọ̀gá yìí tọ́lọ́run gbé dìde kó máa jẹ́ àánú fún gbogbo àgbáńlá ayé, òun ló mọ̀ ọ̀rọ̀ sọ jù láyé, òun ló dáa jù nínú ọ̀rọ̀ tó dáa jù ọ̀dọ̀ ẹ̀ lẹ́ẹ̀tì gbọ́. Tẹ́ ẹ bá ń wá àwòkọ́ṣe tó dáa jù láyé, wọ́n ní ká wá sọ́dọ̀ Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Tá a bá ń wá ìwà tó dáa jù, á wá sọ́dọ̀ Ànábì. Tá a bá ń wá ọ̀rọ̀ tó dáa jù, á wá sọ́dọ̀ Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Ọlọ́run bá wa kí Ànábì náà. Tá Ànábì náà tún sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ wípé laysa minna, kìí ṣọmọ lẹ́yìn mi, man lam yuwakkir kabirana, ọmọ kékeré tí ò bá ti lè ní ọ̀wọ̀ tó yẹ ká fún àgbàlagbà, wa lam yarham sagirana, àtàgbàlagbà tí ò bá ti lè lo ohun àánú, ọ̀rọ̀ àánú, ìwà àánú fún ọmọ kékeré nígbà tóun náà bá fẹ́ sọ̀rọ̀. Ànábì ní kìí ṣe ọmọlẹ́yìn wa. Mo wá tara bẹ́ẹ̀ Maulana Sheikhuna Adam Abdullahi Al-Ilori, àfáà táwọn èèyàn ń sá eré nígbà tó wà láyé tí wọ́n bá, tó tún wá kú tán àwọn èèyàn ń sáré wọn bá. Ó bá gbogbo àwọn àfáà tó bá nígbà rẹ̀ àtàwọn tí wọ́n ti wáyé ṣáájú kóhun tó dé, ó sì bá gbogbo wọn. Ọlọ́run sì ní kó fi mímọ́ overtake wọn, tí ẹnìkan ò rí overtake dọ́là. Rahimallahu Sheikh Adam Abdullahi Al-Ilori àti gbogbo àwọn àfáà wa tó kù lẹ́yìn wọn tí wọ́n jẹ́ ujubatu zaman, wọ́n jẹ́ pé èèmọ̀ ni wọ́n láwọn àsìkò táwọn náà lò. ká مثال شيخنا كمال الدين الأدبي المفتي الأول ببلد الإلوري رحمه الله، أتي شيخ وتاج الأدب يوسف الأدب مولانا فضيلة الشيخ مصطفى زغلول السنوسي رحمة الله تعالى عليه، وشيخنا محسن إيدو وعبد اللطيف أموني، وشيخنا جرجيس أكودو رحمة الله تعالى على كل علمائنا الصالحين. ولم بواكي وبوا فاواريتي واتلو. مولانا مدير المركز حبيب الله حبيب الملايين، فضيلة الشيخ حبيب الله آدم عبد الله الإلوري، أدام الله آياته ودولته وأنعم لنا عافيته يا رب العالمين، إنك على كل شيء قدير. Ọlọ́run bá wa ṣàlékún dáadáa fún bàbá Lágége, Ọlọ́run bá wa fi ṣọ́ rẹ̀ ṣọ́ wọn, má fa burú ṣe wọn, má fi wàhálà kan wọn. Mo wá sálámà sí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi náà min awwal ila akhir, láti bẹ̀rẹ̀ dópin. Àwọn tẹ́ ti wà lórí ètò, ẹ̀yin tẹ́ bá wa share, ẹ dákun ẹ bá wa share, torí pé a fẹ́ kó dé ọ̀dọ̀ àwọn tí wọ́n tiẹ̀ tún jẹ́ àgbààgbà nínú onímímọ̀ tí wọ́n lè bá wa dá sí. Gẹ́gẹ́ bí Fadilatu Sheikh Yahya Adam Abdullahi Adam Yahya Al-Fulani so Al-Kanawi, afẹ́kúdọ́dọ̀ wọn. Àfáwà Abu Rahima, afẹ́kúdọ́dọ̀ wọn. Gbogbo ẹ̀yin onínúure tẹ́ bá wa share fídíò yìí, ní bọ̀bànújẹ́, sì ní fọwọ́ gbọ́mọ sí bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm. Rí wípé ká tó máa tẹ̀síwájú, àkọlé ọ̀rọ̀ wa yìí òun náà ni àlàyé ọ̀rọ̀ fún bàbá wa Wazirul Markaz Sheikh Adam Yahya Al-Fulani àti àfáà wa Abu Rahima Mikail Ẹ̀kọ́yẹni nìbàdàn, lórí àdísù tó ń sọ nípa ẹran òòṣà tí wọ́n lánàbí jẹ́ tàbí kò jẹ́ ẹran òòṣà. Mo rò pé àdísù yìí náà ni Abu Rahima ti rán mọ́. Èmi àti Abu Rahima ní ìṣù, torí mo mọ Abu Rahima sẹ́nìkan tí máa ń sábà wá attention gbogbo àwọn èèyàn káàkiri. So ńgbà tí Dr. Nasiru sì ti sọ fún mi, wọ́n tó sọ bẹ́ẹ̀, mo mọ̀ pé mi ò ní tí mo fẹ́ bá Abu Rahima fà. Mo ti wí ní tí mo fẹ́ wí. Béèyàn bá rí pé kò rí bẹ́ẹ̀, kò sí láìfí. Kódà Abu Rahima gbogbo àwọn ẹ́písódù tí wọ́n ní wọ́n ṣe dórí ìkíní kejì kẹta billahi alladhi la ilaha ghayruhu, mi ò fojú ẹyọ mi wò kankan bẹ́ẹ̀, torí pé mo mọ Abu Rahima yí pé attention seeker ni. Attention seeker l'Abu Rahima, débi pé ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú blogging kò yẹ kó kan àfáà, Abu Rahima máa dá sí. Èmi èyí sì dá sẹ́ni tó bá ní í ṣe pẹ̀lú fracas. Abu Rahima ń ṣe fracas, wọ́n á dẹ̀ máa blog. Èmi yìí blog. Ìntẹ́fì mọ̀ pé mi yìí blog ní pé ní rí mi kí n mú fọ́tò èèyàn kí n táàgì ẹ̀. Ṣàwọn pé ẹni tó bá táàgì fọ́tò èèyàn, ó fẹ́ lo fọ́tò yẹn láti fi wá attention seeker nìyẹn. Èmi yìí ṣe irú ẹ̀.
mi ò sì lérò pé ẹnìkan lè sọ pé mo ṣe irú ẹ̀ rí lillahi alhamdu ala dhalika mo ń bá ṣe ọlọ́run ọba mi lọ ní kọ́lọ́n kó ṣíjú àánú wa. ìyẹn lọ̀rọ̀ yẹn ṣe kan Abu Rahima yìí pé wọ́n ní mo ka àdíìsù kan Abu Rahima náà wá ń rán mọ́ àdíìsù yẹn tó fi wá di pé bàbá wa Wazirul Markaz kọ́lọ́n járí ẹ̀mí wọn pé táwọn náà fi wá jáde wọ́n sọ̀rọ̀ bí àgbàlagbà onímọ̀ bí èèyàn bá jẹ́ àgbàlagbà tó jẹ́ alim nínú tá a gbọ́dọ̀ rí lára ẹ̀ ni kárí àwòkọ́ṣe rere lára wọn. àkọ́kọ́ ni wípé ìta àkọ́kọ́ ń pè ní ìmọ̀ Ọlọ́run nìkan lọ́ba tó ní. wọ́n lo at-tawqir tó yẹ kárí lọ́dọ̀ onímọ̀ wọ́n ń lo ọ̀rọ̀ yẹn bí ìgbà tọ́rọ̀ yẹn bí ìgbà tí a ti ní àwọn issues kan àbí wọ́n ti mímí wá àbí ìlara kan àbí nǹkan kan Allahu a'lam Ọlọ́run nìkan lọ́ba tó mọ bọ́kàn ẹ̀dá ti rí. wọ́n lo ìfarabalẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ náà. ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ṣe ikhlas ìṣe mímọ́ pẹ̀lú Ọlọ́run wa salamatu sadr àti mímọ́ ọkàn torí pé téèyàn ò bá tí mí ní èèyàn tẹ́lẹ̀ kò gbọ́dọ̀ di pé kó wá já sí wípé ní al-mubaraku olódo ni. àmọ́ màá fẹ́ kẹ́yìn onímọ̀ bá wà wò bóyá lórí tí mo tú yẹn bóyá mo fa ìmọ̀ kan tú bóyá àwọn ni wọ́n lo ìfarabalẹ̀ tó yẹ kágbàlagbà lò. àkọ́kọ́ ni pé kì í ṣe gbogbo ọ̀rọ̀ làgbàlagbà máa sọ pé òun fẹ́ dá sí. àgbàlagbà ó máa ṣe àwọn kan kù. wọ́n lo opportunity yẹn láti fi sọ̀rọ̀ sí Abu Rahima. wọ́n lo opportunity yẹn láti fi kàndẹ́mù èmi náà. wọ́n sì rí nǹkan kan tán lè wò mọ́ mi lára. ìmọ̀ kan wo Sheikh Adam táwọn èèyàn torí ẹ̀ gbógun ti wá láti bí ọdún 4 sẹ́yìn tí Sheikh Al-Fulani tí wọ́n rí Sheikh Adam lára wa lillahi alhamdu pé àwa rí Sheikh Adam lára wọn láti bí ọdún 4 táwọn èèyàn ti ń gbógun ti wá. kódà wọ́n torí ọ̀rọ̀ Sheikh Adam ọ̀rọ̀ Wazirul Markaz wọ́n ya obituary mi kò sí tẹ́lómi ó pè mí tán wọ́n pè mí lọ́mọ àlè. wọ́n rí nǹkan kan tán lè wò mọ́ mi lára. wọ́n tún wá lè rí ọlá Sheikh Habibullahi Mudirul Markaz tó jẹ́ ní àpọ́nlé bá a ti kéré tó yìí làwọn náà tó ń fún wa lápọ́nlé. wọ́n àwo pálá ìmọ̀ kan ni wá lillahi alhamd. wọ́n rí yẹn náà wọ́n àwo mọ́ wa lára. ìyẹn fi hàn pé tẹ́ bá lẹ́ ń fẹ́ràn Sheikh Adam Abdullahi Lori kò jọ wípé ìfẹ́ yẹn dénú haqqan wa sidqa gẹ́gẹ́ bí mi ti mọ̀ Sheikh Adam torí pé Sheikh Adam wọ́n ní lo irú bẹ́yìn ṣe ń lo ayé yìí tẹ́ ń jálu àwọn èèyàn pé ẹni tọ́lọ̀ ń bá ní kó fẹ́ lápọ́nlé ẹja fáṣọ àpọ́nlé ya kó lára ẹ fẹ́ wo kékeré ẹ fẹ́ wo pé àwọn ọmọ tá a gbọ́dọ̀ rè ní ẹ̀yìn wa làwọn eléyìí náà ń bọ̀ wá kò dẹ̀ sí ní tó fà á kọjá pé tẹ́ ẹ̀ fi ní àtàkìrù lè ṣègà ẹ fẹ́ fi ẹ̀ ń fojú yẹpẹrẹ àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn ẹ fẹ́ fi àpọ́nlé sọ́dọ̀ wọn nítorí kí dẹ̀ ni lè ajílẹ̀ ṣòro torí pé ẹ fẹ́ káyé mọ̀ yín wallahi ẹ fẹ́ káyé mọ̀ yín ẹ fẹ́ káyé mọ̀ yín so ayé sì ti mọ̀ yín ẹ ní ìdí wàhálà mọ́. àmọ́ kí n tó máa tún wá ṣẹ́ ọ̀rọ̀ náà kù àwọn máa ṣẹ́ ọ̀rọ̀ náà kù díẹ̀ kí n kọ́kọ́ lọ sínú ọ̀rọ̀ tí mo fẹ́ lọ. màá rọ ẹ̀yin tẹ́ fẹ́ jẹ́ commentator àyè yìí ò sí pé bóyá a fẹ́ bú àfáà kan a fẹ́ yẹ̀yẹ́ àfáà kan a fẹ́ sọ̀rọ̀ àfáà kan ẹ bá mi pé gbogbo àwọn àfáà tí wọ́n bá jẹ́ olùmọ̀ ládùúgbò yín bó jẹ́ àwọn imam bó jẹ́ àwọn àfáà tí wọ́n lè bá wa dá sọ̀rọ̀ yìí tí wọ́n lè pè wọlé sórí prógráàmù yìí bóyá n tí mo wí kò rí bẹ́ẹ̀ bóyá bẹ́ẹ̀ ni. mo sì lérò pé àfọwà Mutiullah ẹ̀sìn ní òbí wa kọ́lọ̀ ń bá mi ṣe dáadáa fún wọn. àwọn náà lórí gbólóhùn kan láìpẹ́ yìí tí wọ́n ń sọ yìí pé káfà Mubarak máa farabalẹ̀ kọ́ wọ́n máa fò jáde bí ọ̀pọ̀lọ́ kẹ́límà àbùkù ni kọ́ wọ́n máa fò jáde bí ọ̀pọ̀lọ́ kọ́kọ́ lọ máa wo táwọn àfọ oníṣẹ́ rí sọ ọ̀rọ̀ burúkú ni kì í ṣọ̀rọ̀ tó yẹ kí wọ́n gbọ́ lọ́dọ̀ olùmọ̀ torí pé kì í ṣọ̀rọ̀ àpọ́nlé. ẹ má máa wo bẹ́ẹ̀ ti rí kẹ́ẹ̀kan fi sọ̀rọ̀ láti fi yẹpẹrẹ ẹnìkan. Ọlọ́run lè yẹpẹrẹ onímọ̀ kó mọ̀ ní màmá. ìmọ̀ pọ̀ lọ́dọ̀ ànábì Musa kàtọ́rọ̀ bíbí yẹpẹrẹ lẹ́ni ódọ́dọ̀ ẹrú Ọlọ́run kan tọ́lọ ní fawajada abdan min ibadina ataynahu rahmatan min indina wa 'allamnahu min ladunna ilma. Musa ní ìmọ̀ tí ẹ pé níjọ́ náà kò sí irú ẹ̀ láyé àmọ́ ó padà lọ bẹ́ ẹrú Ọlọ́run ọba kan pàdé tí Musa fojú kéré ẹrú Ọlọ́run náà
tọ́lọ́ ní ó bẹ̀rù náà pàdé ẹrú tá à ń sọ yìí àtẹ̀yìnà rahmatan min indina ọ̀dọ̀ tiwa láti fún láàánú wa 'allamnahu min ladunna ilma òun ò lọ ké nǹkan kan lọ́dọ̀ ẹnìkan àwọn ọlọ́run fúnra wa lákàn ní lánàá ní ti ń wí ni ó ṣọ ànábì Musa lọ́wọ́ pẹ̀lú bímọ rẹ̀ ti tó ó ṣọ lọ́wọ́ mi ò fẹ́ lọ núùtọ̀ yẹn kí gbogbo onímọ̀ ká máa ma ẹ mọ̀ jẹ́ a máa fojú yẹpẹrẹ pẹ́ nìkan kéré torí pé ìmáàmù Malik radiyallahu ta'ala anhu àbúyá ìmáàmù Shafi'i ni wọ́n sọ fún wa ní ìbára wa kan wọ́n ní al-ilmu laysa bi kathrati riwaya ìmọ̀ kì í ṣe bó ṣe ké tó pọ̀ tó tí wọ́n ní ìmọ̀ rẹ̀ pọ̀ wa innama al-ilma lit-tafahum ìta ń pè nímọ̀ náà ní téèyàn mọ̀ tó yéèyàn ẹ wo anabi Sulaiman àti bàbá rẹ̀ Dawudu alayhi salam bàbá rẹ̀ àgbà anabi ọlọ́ni ìmọ̀ parí sọ́dọ̀ rẹ̀ àmọ́ ń gbà táwọn ọ̀rọ̀ kan délẹ̀ Sulaiman ló yanjú ẹ̀ bàbá orí yanjú tọ́lọ́hun dẹ̀ ń sọ pé fafa'amnaha Sulaimana wa kullan atayna hukman wa ilma fafa'amnaha ọ̀rọ̀ yẹn Sulaiman la fún lágbọ́yé rẹ̀ o ẹ gbọ́ Sulaiman la fún lágbọ́yé ọ̀rọ̀ náà wa kullan àmọ́ àwọn méjèèjì àti bàbá àtọmọ atayna hukman wa ilma àwọn méjèèjì la fún nímọ̀ àwọn méjèèjì la fún lásọ̀bádé àwọn méjèèjì náà sì lànàbí Ọlọ́run àmẹ́ni tá a ní kó gbọ́rọ̀ yẹn yé tẹ́jọ́ rẹ̀ bá dé Sulaimanu ní ìyẹn fi hàn yí pé Ọlọ́run kì í wo sharaful insan pé bí ọlá alágbájá ti tó kó wá kílẹ̀ ọlẹ́ nìkan tó bá já sí pé bẹ́ẹ̀ ló yẹ ká wá ọlá sí kí ló fa tó tónù yìí náà ni wípé mo kóòtù àdífù kan tí wọ́n sì sọ yí pé bàbá wa Yahya Adam al-Fulani wọ́n ní olódo ní al-Mubarak lórí gbólóhùn yẹn ẹ dákun nítorí Ọlọ́run ẹ bá mi pe àwọn àfáà tí wọ́n jẹ́ àhímà ládùúgbò yín kẹ́ ẹni kan bá wa dá sádìísì yìí bóyá wọ́n sọ tó ń sọ yẹn pẹ̀lú ìlara ní ìrí tó fẹ́ lára mi o torí pé mo kéré sí wọn o àmẹ́ni tí àrùn bá wà nú ọkàn kò ní rí nǹkan kan tó jẹ́ orí lára ẹni kankan Mudirul Markaz adábọ̀lọ́wọ́ hayata o àwọn nǹkan kan lórí lára tiwa náà tí wọ́n fi fà wá mára táwọn bá wá ń lé wa dànù ní ìsìn tí wọ́n rí Mudiru lára wa ó yẹ ká fura sí wọn ó yẹ ká fura sí wọn ó yẹ ká yẹ̀ wọ́n wò torí pé ní ìsìn wọ́n mi ò tí fẹ́ lọ bẹ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ ka hadithu yìí ká kọjọ yẹ̀ wò hadithu tí mo ń kà tèmi kà hadithu tí mo kà hadithu náà ń bẹ nú báàbù ma dhubiya ala an-nusubi wal asnami hadithu yẹn ń bẹ nínú Sahihul Bukhari ẹ wo Sahihul Bukhari ẹ̀rí hadithu yìí ń bẹ nú ẹ̀ léyìí tó ń túmọ̀ sí pé hadithu eléyìí tí mo kà yìí bí èèyàn bá fẹ́ kà á yóò bá hadithu yìí nínú volume 6 kí hadithu yìí ń wí ṣé òdo ni mo fi tú ni àbí àìmọ̀kan ni kí n tó wá máa rú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mo tún fẹ́ tú hadithu náà tú hadithu yìí astaghfirullah ó ń bẹ nínú volume 4 tó bá lè bá mi tag ẹ̀ kó bá mi tag ẹ̀ hadithu yẹn ń bẹ nínú volume 4 page 232 ìyẹn kọ́ èyí tí mi kóòtì gangan ìyẹn ló ń bẹ nínú volume 6 ẹ̀yin tẹ́ bá lè bá wa tag ẹ̀ page 225 làdíìsù èyí tí mo kóòtì ìyẹn ní ń bẹ nínú báàbù ma dhubiha ala an-nusubi ẹ jẹ́ kí n ka hadithu náà fún wa kájọ gbọ́ bóyá ní tí mo tú bóyá kìí ṣe bẹ́ẹ̀ àbí ìtukùtù ni mo tú so hadithu yìí lọ báyìí so kọlọmbà wa kí àná Muhammad sallam so mo fẹ́ ka hadithu yẹn gangan nínú Sahihul Bukhari mo fẹ́ ka jáde hadithu yẹn ń sọ báyìí fún wa wípé báàbù ma dhubiha ala an-nusbi wal asnam حدثنا معلى بن أسد حدثنا عبد العزيز يعني ابن المختار أخبرنا موسى ابن عقبة قال أخبرني سالم أنه سمع عبد الله يحدث عن رسول الله صلى الله عليه وسلم أنه لقي زيدا نعم
wọ́n ní Abdullahi ló sọ látòrí ahọ́n òjíṣẹ́ Ọlọ́run wípé annahu laqiya Zayd ibn Umar, wọ́n lánàbí sọ pé òun pàdé Zayd ọmọ Umar ibn Nufayl bi asfal balda, orúkọ ibi tí wọ́n ti pàdé nù ànídìí àti máa wíjọ́ lórí ẹ̀. wọ́n ní wàzáká nígbà tí wọ́n pàdé ní qabla an yunzala ala rasulillahi sallallahu alayhi wa sallam al-wahyu, ó ń jẹ́ síwájú kí wọ́n tó sọ al-Qur'ani kalẹ̀ fún nẹ́bì. ẹ máa gbọ́ o, faqaddama ilayhi rasulullahi sallallahu alayhi wa sallam sufuratan fiha lahmun, wọ́n lá nẹ́bì wá ti ẹran, àpò ẹran kan ó wá gbé síwájú tààlà ń wí o, eléyìí ànábì tí àpò ẹran kan ó gbé síwájú ẹ̀. àpò tá ń sọ yìí sufuratun, àpò kan ní fiya lahmun, ẹran ní ń bẹ nínú ẹ̀. fa aba an yakula, ẹni tá ànábì tí ẹran yìí sí òun náà ní Zaidu wá takú kò jẹ nínú ẹ̀. Zaidu takú kò jẹ nínú ẹran náà. thumma qal, lẹ́yìn náà ni Zaidu wá ń sọ wípé èmi ní tèmi o la aqulu mimma tadhbahuna ala ansabikum, ó ń sọ bẹ́ẹ̀ fún ànábì pé èmi kì í jẹ nínú ẹran tí wọ́n máa pa sórí òòṣà yín. wala aqulu illa mimma dhukira ismullahi alayhi, èmi kì í sì í jẹ nínú tó já sí pé àyàfi tí wọ́n bá dárúkọ Ọlọ́run ọba sí. hadithu yìí wọ́n ní Zaid, hadithu yìí ni mo tú, hadithu tèmi kàrí. màá sì fẹ́ kí gbogbo ẹ̀yin àfáà má ṣàbòsí tó bá já sí pé mo tú hadisi yìí ń tukutu. mo wá ń sọ pé ọ̀rọ̀ tí wọ́n mú wá yìí ó yẹ kó já sí pé ọ̀rọ̀ yìí ẹnu ànábì ló yẹ kó ti jáde, àmọ́ Zaidu ló wí. àmọ́ Shaykhuna al-Fadil Adam Yahya al-Fulani wọ́n ló lódo ni mí lórí tí mo tú yìí. wàá jẹ́ kí n wá lọ mú àdísù míì tí wọ́n ń sọ wá tí kì í ṣe pé yẹn lè mẹ́kà, kẹ́ ẹ wá tún bá mi wò yẹn náà bóyá àdísù yẹn gan ṣé Zaidu ló ń sọ̀rọ̀ ń bẹ̀ ni àbá nẹ́bì ní ń sọ̀rọ̀ ń bẹ̀. ṣé Zaidu ló kọ̀ tí ò jẹ ẹran tó ń sọ̀rọ̀, àbá nẹ́bì ló kọ̀ tí ò jẹ ẹran? ẹja tún jọ lọ wà àdísù míì. tẹ́ bá wa ṣí ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run, Ọlọ́run ó sì máa ṣí ẹ̀ oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí náà bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.